Kò dédé wòyí ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, èmi ọmọ yín náà ni Àmọ̀kẹ́ Onímọ̀ràn. Àmọ̀ràn wo wá mo wá ní fún wa lénìí. Ọ̀rọ̀ Yorùbá náà ló sọ wípé a kì í fi ẹ̀jẹ̀ dúdú sínú kí a tún funfun jáde. Ohun tí wọ́n gbìyànjú àti sọ fún èmi àti ìwọ ni wípé ní gbogbo ibi tí a bá bára wa, láàárín ọ̀rẹ́, ojúlùmọ̀, ní ibi tí a bá ṣáà ti ní àjọṣepọ̀ kan tàbí ìkejì, gbogbo ohun tí a bá fẹ́ sọ kí a jẹ́ kó dúró lórí òtítọ́. A fẹ́ jẹ́ kí inú Táyé dùn ká ba inú Kẹ́hìndé jẹ́, àbí torí pé inú Ìdòwú fẹ́ dùn ká ba inú Àlàbá jẹ́. Ohun tá à ń gbìyànjú àti sọ fún gbogbo wa ni wípé níbi tí a bá bára wa, ẹ jẹ́ kí a máa sọ òótọ́. Tó bá jẹ́ pé ohun tí a rí, ohun tó rẹwà ni, kí a gbà pé ó rẹwà ká dẹ̀ sọ pé ó rẹwà. Tí a bá rí ẹni tí ó rẹwà, tí gbogbo wa dẹ̀ jókòó tá jọ ń sọ wípé ẹni yìí rẹwà, nínú ọkàn ẹ tó mọ̀ pé ó rẹwà, sọ pé ó rẹwà. Má wá torí pé ẹni tẹ́ ẹ̀ ń sọ pé ó rẹwà yóò ní ìjà pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kó wá ní hàn níbo ló rẹwà sí, kò rẹwà, ó bù rẹwà jọ. Àbí èèyàn ṣe àgbékalẹ̀ nǹkan ó wá kùn díẹ̀ káàtó, kò dáa. Tí o bá fẹ́ sọ fún ẹni yẹn, mọ bó o ṣe máa sọ fún wípé lágbájá iṣẹ́ tó ṣe yìí ó dáa o, àmọ́ ibi báyìí 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 òun ló kùn díẹ̀ káàtó sí. Kò ń ṣe torí pé olówó kan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, àbí torí pé ẹni yẹn ló ń bọ́ ẹ ó wá ń ṣe nǹkan tí ò dáa, ò wá lè sọ fún pé nǹkan tó ń ṣe ò dáa. Àgbékalẹ̀ ni lágbájá báyìí báyìí ló ṣe ń ṣe, kò yẹ kó ṣe báyìí. Má torí pé ó ń bọ́ ẹ kó wá fi itọ́ funfun sínú, kó wá máa tu dúdú jáde, àbí onídúdú nínú ó wá ń tu funfun jáde. Bó bá ṣe rí gẹ́lẹ́ òun ni kó sọ. Àbí ò gbọ́ báwọn onílù kan ṣe máa ń lò ní, wọ́n máa ní bó bá ṣe rí ni o wí, bó bá ṣe rí ni o wí, àlá kì í bọ ọmọ lẹ́rù kó má lè rọ. Bó bá ṣe rí ni o wí, bó bá ṣe rí gẹ́lẹ́ òun ni kí o sọ. Dàbọ̀.